mi ò kì í bá wọn jáde màá kàn pọ́ǹtì ẹnìkan á lọ gbé ibi tí màá rìn mọ́ ìyẹn. Banjoro. Sọ sókè. Banjoro. Kí ló gbé ẹ dé àgọ́ ọlọ́pàá? Nǹkan tó gbé mi dé police station ni pé mo ní kéèsì pẹ̀lú Johnson àti AY. Olú kéèsì wo? Lọ́bí kéèsì wọ́n mú mi fún ní Èkúté ni mo fi dé ibi yìí. Ìgbà tí mo lẹ̀ tán lè gbé mi dé bí wọ́n bèrè nípa kéèsì yẹn. Mo lè ṣàlàyé pé mo ṣe jáde ní PC ni mo lè ṣe ṣàlàyé bí mo ṣe jáde ní PC wọ́n béèrè àwọn tí mo mọ̀ mo ṣàlàyé mo ṣe mọ àwọn obìnrin. Báwo ló ṣe mọ̀ wọ́n? Ìgbà tí mo jáde ẹnìkan ló introduce mi sí wọn. Sọ̀rọ̀ síbi. So ìgbà tẹ́ni yẹn introduce mi sí wọn ó fún mi ní nọ́mbà wọn mo dẹ̀ pé Bùnmi mo bá Bùnmi sọ̀rọ̀ Bùnmi wáyé. Wọ́n introduce ẹ sí Bùnmi. Wọ́n pe bọ́ọ̀ yẹn ní Wálé so òun ló fún mi nọ́mbà mo dẹ̀ bá mo pé Bùnmi mo bá Bùnmi sọ̀rọ̀ ìgbà tí mo dẹ̀ bá Bùnmi sọ̀rọ̀ Bùnmi wá ní má wọ́rí pé àríyá tóun bá ti wá sí Adó lóòótọ́ ń gbà tó dé Adó ó pè mí ó ní kí n àríyá ní ṣáìdì Matthew mẹ́rin mo gbọ́ ọ̀kadà mo lọ bá àwájọ sọ̀rọ̀ ó wá bá mo Samuel sọ̀rọ̀ níbọ̀ Samuel ní kó n bá sọ̀rọ̀ ó sì àbá búrọ̀ Samuel yẹn sọ̀rọ̀ Samuel sì àwa níwẹ̀ pé kò sí wàhálà pé tóun bá ti ní ìdí kó wọn á pè mí pé kó má wọrí tó gba tí mo ṣáà mo retí ó wá pè mí ó wá ní oníṣẹ́ kan tó fẹ́ wá ṣe ní Adó gan pé ṣé mo wà ládó mo ní mo wà ládó ó ní wọ́n fẹ́ wá ṣiṣẹ́ wúmà ìyàwó kọmíṣánná yẹn tó bájà ṣe mo ṣe wá sádó nìyẹn mo ṣe dé sádó nìyẹn ṣáà gbé mọ́tò wá bá ṣe lọ ṣiṣẹ́ wúmà ṣe gbé wúmà yẹn àgbé wúmà yẹn lọ sí Kogi tó gbàdá lè gbé sí Kogi akéèpọ̀ sínú igbó mẹ́rin nígbà tó ṣáà lọ tó ń padà tó ń lọ tó ń padà ó ṣáà ti bí 5 days to 6 days wọn náà ti gba owó. Àwọn ológbò. Samuel àti Bùnmi. Èló náà gbà. wọ́n ní 2 million naira. Ta ni wọ́n ní ta ló sọ wọ́n ní. wọ́n ní 2 million naira ni wọ́n náà gbà. Ta ló sọ bẹ́ẹ̀. Samuel àti Bùnmi. Wọ́n fún ẹ náírà lóhùn. Wọ́n fún mi ní 300,000 naira mo ṣe àti bá wọn jà yẹn pé báwọn náà ti lè sọ bílẹ̀ pé ọmọ àyẹ̀ ojú mi ló ṣe pé tó pé èèyàn tó wọ́n sọ pé 5 million naira ló fẹ́ gbà bẹ́ẹ̀ni ẹ sọ pé òun ti rí bíi 4 million naira bẹ́ẹ̀ pé báwo ló ti wá jẹ́ pé 2 million naira ló tán wọn ló yẹ tán gbé wá nìyẹn pé owó yẹn pé wọn tẹ. Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Johnson Kokeri. Mi ò gbọ́. Johnson Kokeri. Ọmọ bo ni ẹ? Ọmọ Gbọ́nyìn local government Àgbàdo. Ok, kí ló gbé ẹ dé RRS office? Kidnapping pẹ̀lú armed robbery. Kidnapping àti armed robbery. Abẹ́. Ǹjẹ́ ṣo lè dárúkọ àwọn èèyàn mélòó tó ti kidnap? Mi morúkọ ṣùgbọ́n mo mọ obìnrin kan àti pásítọ̀ kan l'Ákúrẹ́. Obìnrin yẹn ó lo 7 days lọ́dọ̀ wa a gbé lọ síbi ilé Báfọ̀. Ibo lẹ ti gbé wúmà yẹn? Ìbílẹ̀ àti lọ gbé ní Adébáyọ̀. A gbé lọ sí ibẹ̀ yẹn ní Water Works ìbílẹ̀ Báfọ̀ olóyè ìwí ládó ibẹ̀ la gbé lọ. Pásítọ̀ tá a gbé ní Àkúrẹ́ náà ibẹ̀ náà la gbé lọ náà pẹ̀lú Bùnmi Igwe ní ti pásítọ̀ Bùnmi Igwe AY èmi àtàṣe ènìyàn ní ti wúmà àti Adó yìí èmi Bùnmi Igwe àti Délé Pẹ̀tìm àtàṣe ènìyàn ti wúmà yẹn. Ok. Ti first one yẹn wọ́n fún mi share tí wọ́n fún mi 750 níbẹ̀. Kí ló ń jẹ́ 750? 750,000 naira. Ní kíni? Owó tán fún mi. Ní share àti tiẹ̀? Share tán fún mi ṣùgbọ́n iye tán gbà lọ́wọ́ pásítọ̀ yẹn. Ti second one náà ni iye tán gbà náà lọ́wọ́ woman yẹn wọ́n fún mi ní 480 náà fún mi. Kí ló ń jẹ́ 480? 480,000 naira náà fún mi. Owó náà fún mi bẹ́ẹ̀. Wúmà tẹ gbé yẹn? Bẹ́ẹ̀. Ọjọ́ mélòó ló lò ní ọ̀dọ̀ yín? 7 days. 7 days. 7 days. Bẹ́ẹ̀. Pásítọ̀ tẹ gbé látàkúrẹ́ wá sí Èkìtì yẹn ọjọ́ mélòó ló lò? 7 days náà ni. 7 days ló lò. Bẹ́ẹ̀.
Ibo lẹ ti lọ gba ransom yẹn? Kogi ni Samuel pẹ̀lú Igwe ti gba ransom. Kogi náà ti lọ gbà. Bẹ́ẹ̀. So àwọn méjì tó tẹ kidnap wá sí Adó yẹn. Tẹ kidnap ní Adó yẹn. Kogi state lẹ ti lọ gba ransom wọn. Ìrọ̀ wọn gba second one ní Kogi. Ibo náà ti lọ gbà. Adó ìnú náà ti gbà. Níbo? Wọ́n níbi Matthew níbi AUD. Níbi AUD. Bẹ́ẹ̀ ní Matthew street. Bẹ́ẹ̀ ni náà ti gbà. Ní Adó Èkìtì. Bẹ́ẹ̀ ni náà ti gbà. Okay. Mo ń gbọ́. Bẹ́ẹ̀ ni náà ti gbà. Nípa ti pọ́ǹpì tẹ́lẹ̀ sọ ọ̀gá mi mọ̀ bí pọ́ǹpì ṣe bó ṣe rìn pọ̀ sí kan tó kún ní kan sọ́mu. Èwo ni kí ló ń jẹ́ pumping? Pump action ìbọn pump action. Wọ́n ní wọ́n ló gbé ransom ní ti pásítọ̀ yẹn ọ̀rọ̀ pásítọ̀ yẹn kan fẹ́ gba ransom yẹn ní ti pásítọ̀ yẹn ọmọ tán ló gbé wọn ló padà lọ gbé ìbọn tán lọ gbé sí. What is your name? My name is Adul'awo. You are from where? I'm from Ado Ekiti, Ibeyi, Odotu. From Alice family in Odotu. From Alice family in Odotu. Alice family. In What Odotu. is your father's name? My father's name is Jimo. Jimon what? Jimo, just Jimo Abudu. Why were you referred to as a petty? Is it petty? Being that they used to call me nickname, being that my father is a Muslim. So my father is a Muslim. So I used to bear him as a nickname. So petty is not your father? Petty is not my father. Not my father. It's just 80 something petty. Okay, can you tell us what brought you to RRS office? RRS office, I involved in case of kidnapping. My first kidnapping, I kidnapped Akibami with Bomiba from Buremi with one boy. They are calling the boy Small. I don't know his name, but they are calling it Small. I don't know where he's living then. With TJ, with Bomiba from 4 of us and me, Ayodele. Yeah. What of the man that used to behave like the Fulani? The second one, I participate there. Bumi law back from Buremi. So Johnson is behaved like Fulani. He has some answer. Then everything that is a Fulani is not a Fulani. So we participate. So it's not a Fulani? It's not a, I don't think so. Why do they used to call him Fulani? Man, he just take it these guys according to. He resemble Fulani. He resemble Fulani and he has some answer. He be saying we do like Fulani. Then with Dayo Igwe, with Bumi Bafon, so with TJ, 5 of us get Bumi in-law arrested, kept it at water was area in Ado Ekiti, under upstairs. When you kidnap Alhaji Akibami, Yeah. where did you catch Alhaji? We kept it in the farm. That farm, Samuel father is the one who have that farm. It's their family's farm. The farm It's their family. The farm is like located where? in Kaba. In Kaba. And that farm